ǹjẹ́ o rántí Mátíù ẹsẹ̀ keje tó ní ask and it will be given to you, seek and you will find, knock and it will be open to you. Máa dì o, you have asked for a long life and prosperity and it will be given to you. You have seek for a better life and you will find it. You have knocked for a good luck and it will be open for you. Débi tó o lè kún lọ́dún, òní òfò, òní gbogbo, òní ṣòfò, òní bá ń gúnlẹ̀ ìṣèbùdó òfò lágbára ọlọ́ọ̀ba. Ìlọra ni ẹ o, wọ́n lọ́mọ Ìlọra ìlọ́bẹ̀, ọmọ Ìlọra àbíná jọbẹ̀, níbi tó ti ń gbé ta bàlàbàlà kánú oko. Ìlọra ìlọ́bẹ̀ níṣẹ̀lẹ̀ bàbá tó bí ẹ̀ lọ́mọ, tágbàdo àṣẹ máa yọ gbọ̀gbọ̀gbọ̀. Àbáyọ̀ ló ìwọ̀n lọ́mọ ojúra tẹ̀sán ojú yóò gbọ́dọ̀ bá bẹ́ẹ̀. Ìwọ̀n lọ́mọ ọmọ fọ́kọ̀ tòun tòbò díẹ̀ ọmọ gbé.